ẹ mọ̀ kálẹ̀ ìsínlẹ̀ bí àṣà tá a wá ìsínlẹ̀ bí mo ti ń wọlé ní ìsìn rèé ni mo bá déédéé wo orí Facebook fídíò Mọ́mì Bímpé Aláṣọ Àdúrà ni wọ́n déédéé gbé wá. Oh, it shock you pé mo dárúkọ yín Mọ́mì Bímpé Aláṣọ Àdúrà, mo gbọ́dọ̀ dárúkọ yín. Ṣé ẹ rí ọjọ́ ọ̀rọ̀ ti tó, tí ọjọ́ tí Ọlọ́run bá ti jàjà fún mi lọ́rọ̀ sọ, èmi ò kì í miss opportunity yẹn, mo máa ń lò ó. Àsìkò ọ̀rọ̀ tó, mo rí yín níbi tẹ́ ẹ ti ń fọ Gẹ̀ẹ́sì, tẹ́ ẹ sọ wípé ẹ fẹ́ lo as evidence against Aunty Yinka TNT. Mo rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, tẹ́ ẹ ń pe ìjọba United Kingdom wípé obìnrin kan wà o, nurse ni o, ó ń promote immorality o, wípé if care is not taken, the consequence will be ẹ̀yà mi lóyìnbó, pé the consequence will be that people will now be infected with so many STDs, HIV and so forth and so on, that marriages will be broken, home will be broken, children will be misled, and etc. etc. Ẹ mọ̀ sọ lóyìnbó. You were even mentioning that you would like to use it as an evidence in the nearest future to make so that you will show it to the authority, concerned authority, that you actually warned her. Mọ́mì Bímpé Aláṣọ Àdúrà, bí gbogbo èèyàn bá ń yọ owó ọṣẹ, wàláhì azim kì í ṣe bí àtàtọ̀ lé yín, ẹ má bínú. Ṣé àmọ́ pé ti máa ń bú mi dáadáa? Wàláhì gbogbo ẹ̀ ni mò ń gbọ́. Ọlọ́run ò dẹ̀ jẹ́ kó dùn mí. Ọlọ́run ò jẹ́ kó bí mi nínú. Mo kàn máa ń wò, mo máa ń rẹ́rìn ni. Kódà tí wọ́n bá ní according to history pé ta ló kọ́kọ́ jáde fún mi ní orí Facebook, Mọ́mì Bímpé Aláṣọ Àdúrà, ẹ̀yin ni. Mo rántí ní 2021 ẹ̀yin lẹ kọ́kọ́ jáde fún mi. Ṣùgbọ́n ìyẹn kọ́ ni wàhálà. Ọlọ́run ò ní jẹ́ kí inú bí mi débi tí màá fún yín lẹ́sẹ̀. Sùúrù tí Ọlọ́run fún mi, tí mo fi ń ro ti àgbàlagbà mọ́ yín lára, Ọlọ́run á túbọ̀ máa fún mi lọ. Ọlọ́run ò ní ba ọmọlúwàbí mi jẹ́ láti ara yín. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ gangan rèé, mo fẹ́ rán yín létí 2023 nígbà ayé threesome, tí Aunty Yinka bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa threesome, tó fi interview lady kan, tí lady yẹn tó sọ̀rọ̀ nípa ẹlẹ́hàá kan. Mo mọ̀ pé ẹ ti rántí. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n tètè fi bátìrì sí kinní, ó ti fẹ́ kú. Mi ò mọ̀ ibi tó ká mi lára dé ni mi ìwo bátìrì fóònù mi. Ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ mi lọ. Tí wọ́n fi sọ wípé ẹlẹ́hàá kan, lẹ́yìn ìgbà yẹn tí Aunty Yinka bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ǹjẹ́ o ti bá bàbá rẹ sùn rí? Ǹjẹ́ ọkọ ìyá rẹ, kì í ṣe bọ́n ṣe sọ ni, ó ní bọ́n ṣe ń là mọ́lẹ̀ o. Ǹjẹ́ ó ti bẹ́ẹ̀ ṣe kinní kan rí? Ǹjẹ́ àbúrò rẹ àti ẹ̀gbọ́n rẹ, ǹjẹ́ ẹ ti bá kinní kan ṣe rí? Èmi ìgbà yẹn mi tí màá ti Yinka rárá lórí ìkànnì yẹn, mo bọ́ síta. Èmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ pé kí ló dé? Because then ohun tí mo fi bẹ̀rẹ̀, tí mo sì dúró lórí ni promoting moral in the society. I came out. I frowned at it. I was telling people wípé orí Facebook ò wà censored, that àwọn ọmọ kéékèèké máa gbọ́. Pédè tàbárí kò lò yìí máa ba ilé jẹ́. I remember, mo mọ̀ pé bí mo ṣe sọ yẹ ẹ máa rántí. Ẹ̀yin lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jáde fún mi. Ẹ jẹ́ n rán yín létí tẹ́ fi fún mi lésìn. Mẹ́wàá láká o rò pé mi mọ̀ ẹni ọlọ́kọ mẹ́ta, onílara, tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ wípé morality wọ lẹ́nu ẹ tó ti lọ́kọ mẹ́ta, aṣẹ́wó lórí burúkú. Ara ló ń ta ẹ́ nítorí pé Yinka TNT ti ń wọ́ crowd, ó ti ní engagement, ó wá ń ṣe lára ẹ̀. Ìwọ ojú ẹ ni ò la ara oko nígbà tó jẹ́ wípé onídọ̀tí ni ẹ́. Ojú ti là, my friend. Ẹ wá ní ẹ̀yin gan ní fantasy.
mo rán yín létí ọ̀rọ̀ yín lẹ lè ti gbàgbé. Ẹni tó yàgbẹ́ ó máa ń gbàgbé, ẹni tó ṣu ò ní gbàgbé láì, àbí ẹni tó kò ò ní gbàgbé láíláí. Ẹ̀yin gan ní fantasy ní ìsìnkú ṣe jókòó rè lọ́jọ́ yẹn lórí chair, ẹ wá fọwọ́ ra boobs yín báyìí, ẹ ń ṣe báyìí, ẹni ẹ fẹ́ kó àwọn ọkùnrin 3 sẹ́gbẹ̀ẹ́ báyìí, ẹ̀yin gan fẹ́ ṣe kí ìkan máa fọwọ́ ra yín lórí, kíkan máa fọ iṣẹ́ kí fantasy yìí ni wípé kí àwọn ọkùnrin bíi 3 kan bá yín lájọṣepọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹlẹ́mi olóòórùn oníṣekúṣe, èmi aṣẹ́wó, wọn ọmọ mi ní ìgbà yẹn gan mi ti sọ fáwọn ènìyàn wípé single mother ni mí, torí mi fún yín lésì. Mo mọ̀ pé irú ọjọ́ èní máa wáyé. Ọlọ́run fún mi lẹ́bùn kan láti wo ṣàkún ibi tọ́rọ̀ ń lọ. Mo dákẹ́. Ṣùgbọ́n àwọn ẹni bí ẹni, àwọn àgbà dáadáa, mọ́mí ọba ńlá ń gbà yẹn, ó pè mí àti Yínká pọ̀. Àti Yínká ní Mẹ́wọ̀ọ́láka ò bá ti pè mí, mi ìmọ̀ ẹ̀rí ò dẹ̀ mọ̀ mí, ò bá ti wádìí nọ́mbà mi. Ká ní wípé bó ṣe rí yẹn, ò bá ti má call me out, ò bá kàn pè mí kó sọ fún mi pé kí n rẹ̀ ńlẹ̀. It's not as if wípé mò ń promote immorality, mò ń jẹ́ káwọn èèyàn wà aware pé kíní ìṣẹ̀lẹ̀ ní society. Mo ì gbàgbé ọ̀rọ̀, mo rántí nǹkan táǹtì Yínká sọ. Mo kò fẹ́ káwọn èèyàn wà aware pé irú nǹkan bẹ́ẹ̀ pé ó ń ṣẹlẹ̀ ní society. Excuse me, nǹkan kan wà lẹ́nu mi. Pé àwọn kan fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ ní society. Mo wá ní bọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbé lórí conference call yẹn, mọ́mí ọba ńlá ló pe conference call yẹn. Mo ní bẹ́ẹ̀ ṣe ń gbé kalẹ̀ wá dáa. Wọ́n ní àwọn á máa tẹnu mọ́ wípé awareness ni o. Wọ́n dẹ̀ sọ fún mi lọ́jọ́ yẹn pé àwọn pé kí n má sọ wípé káwọn máa la orúkọ mọ́ private party lórí, báwọn ṣe máa pè nìyẹn, kò dẹ̀ sí nǹkan tí anybody lè ṣe sí. Mọ́mí ọba ńlá náà bá wa yanjú ẹ̀ lọ́jọ́ yẹn. Wọ́n ní Yínká ìwọ náà dẹ̀ ńlẹ̀, Lọ́lá ìwọ náà ọjọ́ mi wàá wẹ́ni tó mọ̀ rí, wàá pè wọ́n kankan déédéé pé yàn out bẹ́yẹn, you are still new on social media, má make enemy. But mọ́mí kìíní ẹ̀yin dákẹ́, ẹ ṣe show 8 lórí ọ̀rọ̀ yìí tẹ́ ń sọ pàǹtí àti Yínká, máa báṣẹ́ ẹ lọ. Kí ló wá délé ni? Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gangan lálẹ́? Kí ló fàjà? Kí ló wá bóyìnbó wá? Kí ló wá dé tẹ́ ń pe authority lórí àǹtí Yínká? Ìbéèrè ni o, mi ì bá yín jà o. Is it because you guys are no longer in good terms? Tí gbogbo èèyàn bá ń pe àǹtí Yínká out, mọ́mí bí pé kò tọ́ sẹ́nu yín. Ẹ jẹ́ kí ẹni tó neutral, tí ò ní grudges pẹ̀lú àǹtí Yínká, ẹ jẹ́ kó pe àǹtí Yínká síta. Àwa yìí máa sọ wípé yes, a ti sọ fún wọn rí, wọn ò gbọ́ ni. Bọ̀ kì í ṣẹ̀yìn. Ẹ ṣe nítorí Ọlọ́run, ẹ ṣe nítorí pé ẹ fẹ́ bà ti Yínká jẹ́ ni. Ẹ ṣe nítorí wípé ẹ fẹ́ kó stop program yẹn. Ẹ ṣe nítorí wípé ó ti disgrace yín, bóyá lóun ra washing machine fún yín, ẹ wá fẹ́ bà tiẹ̀ jẹ́ lẹ ṣe ń ṣe. Torí ọ̀nà tẹ́ ń gbà ṣe gan wípé ẹ̀ ń pe authority ẹjọ́ tán bá deport ẹ̀ lẹ́ni kí lè rè yín. Ẹ ló ń gbowó social, ṣé wọ́n fẹ́ kówó ẹ̀ lé yín lọ́wọ́ rárá. Ara nǹkan tá à ń sọ rèé o. Má torí wípé ojú ọ̀rẹ́ èèyàn tó bá ń ṣe ibi téèyàn kan bá pe àkíyèsí ẹ̀ sí, pé ọ̀rẹ́ ẹ̀ sí kọ̀kọ̀ sọ fún wípé ohun tó lágbájá sọ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni, èmi náà ti fẹ́ pàkíyèsí ẹ̀ sí. Ẹ máa ń ṣe lórí social media dáadáa. Tó bá ti jẹ́ nítorí pé ẹni tẹ́ ẹ̀ láìkì ló sọ òótọ́ ọ̀rọ̀, ẹ bá jà. You won't listen to the message, but you attack the messenger just because you have issue, or probably at that time gba tiẹ̀, ẹ believe pé who is she? Tó bá jẹ́ ẹni tẹ́ ẹ láìkì ló ń promote ìwà kan tí ò dáa, ìbá bá gbogbo ayé ọmọ ọlọ́mọ jẹ́, since tí ò bá ti affect ẹ̀yin, kó máa ṣe lọ ni. Òun ló délẹ̀ yìí. Kí lẹ wá ń pariwo ìtàlẹ̀ ń sóyìnbó fún àwa yìí? Tí àǹtí Yínká bá ní problem ní UK, mi ì tí ì gbà tàǹtí Yínká náà, mi ò ń gbé èèyàn mọ́ra, mi ì fagídí bá òun náà. Àǹtí Yínká náà gan mọ̀ bá àǹtí Yínká ṣe lé lèmi náà ṣe lé, àjọ wà pọ̀ ní. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí, tí ẹ bá pe ìjọba wípé kí ni, àwa kan wà tá a ní fídíò ibi tẹ́ ẹ ti support àǹtí Yínká, tẹ́ ẹ sọ wípé fantasy yín ni kẹ́yìn gan ṣe ọkùnrin 3 pọ̀.
wípé ẹ support ẹ kó máa báṣẹ́ ẹ lọ, àwa máa lò as evidence against you wípé culprit lẹ́yìn méjèèjì, partner in crime lẹ́yìn méjèèjì, wípé ẹ fẹ́ fi blackmail ẹ̀ ní nítorí wípé bóyá ẹ rí nǹkan gbà mọ́ lọ́wọ́ ẹ̀. Wàláhì àwa kan ti dúró dè yín. So kò tọ́ sẹ́nu yín, mi ìbúyán mo ń ṣàlàyé ni, mo fẹ́ kí àwọn èèyàn fi eléyìí kọ́gbọ́n ni pé tí a bá tètè pé kan ìrókò tó bá dàgbà tán, odidi ẹni ni ó máa gbà. Ẹ jẹ́ kí ẹlòmíì pe Àǹtí Yínká síta, ẹ jẹ́ kí ẹlòmíì tó sì níyì ní ọwọ́ Àǹtí Yínká tí ò tí ì ṣàbòsí, tí àbòsí ò tí ì tú wọn ká, kó pe Àǹtí Yínká, bóyá Àǹtí Yínká gbọ́, bóyá àwa ìyá wa support, a sì dúró lórí ọ̀rọ̀ wa, kí Àǹtí Yínká jọ kán bá wa dẹ̀ ńlẹ̀, kán máa jẹ́ kán tó bá jẹ́ wípé wọ́n fẹ́ ṣe sex education kí wọ́n ṣe lọ́nà tó fi máa wà ìwé ẹ̀ wípé sex edu, ṣùgbọ́n kán máa sọ wípé ọkọ àti ìyàwó kan kó dẹ́ kinní kan kán jọ, kì í ṣe nítorí tiwa nìkan, àwọn náà bímọ, Facebook ò dẹ̀ wà censored, tó bá dẹ̀ láwọn ò ní gbọ́, a lè fọlọ́pàá mú wọn, a lè fi àfagídí mú wọn. Gbogbo ohun tá a bá ń ṣe lórí ètò yìí, lórí ìkànnì yìí ló lẹ́san, Ọlọ́run á san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Àwa sì stand against, èmi ti kúrò lórí péjì yẹn, mi ì tiẹ̀ rí mọ́, gẹ́gẹ́ bóun náà ṣe sọ, ó ní ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó kúrò lórí péjì òun, àwa ti kúrò ńbẹ̀ dàtẹ́ láǹṣẹ́ lára ẹni. Àmọ́ mo tún padà sórí ọ̀rọ̀ yín, ẹ jẹ́ kẹ́lòmíì pe àkíyèsí Àǹtí Yínká, ẹlòmíì tí ò ṣàbòsí, ẹlòmíì tó wùwà àgbà. Ṣé ẹ mọ̀ pé ipò àgbà lẹ́wà ni? Ó ti yẹ ká máa fi ọ̀rọ̀ lọ̀ yín, kẹ́ wá máa dá sí, kẹ́ máa yanjú ẹ̀ ní tùbí-nùbí. Kò yẹ ká bá yín níbi bí àwọn nǹkan tá a ti ń bá yín nísìn, kò yẹ bẹ́ẹ̀ mọ́, ṣùgbọ́n ó ti rí bẹ́ẹ̀ ni, Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n lórí eléyìí o, mo jèrè ọ̀rọ̀ lọ́wọ́ lára yín, Mọ́mì Adébímpé. Ọlọ́run fún mi lọ́rọ̀ sọ, àṣẹ ẹ mọ̀, àṣàbòsí lẹ̀ ń ṣe, evidence wà against yín. Tó ẹ̀yin èèyàn wa, mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí gbogbo wa mọ̀ sí Mewolaka tí wọ́n sọ nínú fídíò yìí nípa godmother Lizzy Anjorin tí gbogbo wa mọ̀ sí Adébímpé aláṣọ àdúrà, látàrí ọ̀rọ̀ tí ó lọ láàrin wọn pẹ̀lú Yínká TNT. Ẹ̀yin èèyàn wa, kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó sọ? Ẹ jẹ́ kẹ́lòmíì sọ, bójú akátá bá ń léwó, ẹ jọ kì í ṣẹnu ẹdìyẹ láti gbọ́. Ẹ lè bú mi o, mo ti sọ tèmi náà. Ire o.